ìyàwó àtẹ̀yìn ọkọ à ń wí ńjọ́ náà pé bàbá tó bí ìyàwó wọ́n fi wọ́n lé yín lọ́wọ́ wọn ò sì wo bẹ́ẹ̀ ṣe jẹ́. wọ́n á dọ̀wọ́ yín lónìí o. ìfẹ́ ọmọ ni bàbá wọn fi ń ṣe tí ń ṣe. àhànáfù àwọn àfáà ànáfù abẹ́ tábíù ni àmọ́ ànábì ròyìn ànáfù kalẹ̀ ànábì ní ha ń bọ̀ sọlẹ̀ àdábì wọ́n ní alátòlímọ́ báraka. kala hamudu hamuda la yu'addu lahasiri ayuhusil hasa والنبت والرمل والقطرة فيكون operator أكل حمده حمدا لا يعد لحاصر أيحسن عصا فيكون دادا jókòó àwọn ẹni Ọlọ́run ló wà. لك الحمد مكرونا بشكرك دائما لك الحمد في الأولى لك الحمد في الأخرى لك الحمد أضعافا مضاعفة على لطائفة ما أهلا لدينا وما مر لطائفة ما أحلى لدينا وما مر. أعوذ بالله من الشيطان الرجيم. torí Ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين. آمين. dúpẹ́ fún Olúwa wa. alhamdulillah. aya nabi Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà la wá kí àwọn tọ́lọ̀ ń kó wa lé lọ́wọ́ nínú ìlú yìí. bàbá wa ọba Ìlọrin àtàgbègbè ẹ̀ jẹ́mẹ́ ẹ̀ ṣe ṣéwù. ṣéèkù. lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀. ṣéèkù. ṣéèkù wallahu ya'simuka minan nas. la takhafu darakan wala takhsha. wala hawla wala quwwata illa billah. bàbá wa Modibo tí bàbá wa ọba Ìlọrin àwọn wọn wà níjòkó ibi yòówù tí wọ́n bá wà gbogbo ohun tí ń jẹ́lu yìí wà ń bẹ̀. ẹ wá dákun bẹ́yẹn bá wo orú ìjòkó báyìí tó bá decide pé òun ọmọ dákọ gbogbo ẹ̀yin shaksiyat tẹ wà ń jòkó lọ́kọ̀ọ̀kan yóò jẹ̀bi ara ẹ̀ yóò wá tún jẹ̀bi Ọlọ́run torí yóò fojú rénà ẹni tó bàbàrà tí ẹ̀ gbọ́dọ̀ má dákọ. ẹ dákun ẹ bá ń gba kíkí bàbá wa ọba Ìlọrin tá a kí látara bàbá Modibo. bàbá pa bàbá wa Alhaji ọba wa Ìlọrin bẹ́ẹ̀ ń jòkólẹ̀ Dr. Murtala. alhamdulillah wọn máa jíṣẹ́ fún bàbá. chairman wa níjòkó yìí Ọlọ́run bá kí yín. àmín. Dan Hiyangeri
ìjókòó yìí kún púpọ̀ ẹ ṣé. Fáwọn àlàrí Ọlọ́run. bàbá wa Imma Alikadiri Bàbá ń jòkó lẹ̀. ẹ ṣé. bàbá wa Oníkàún mo rí wọn. bàbá ń Bàrígà. bàbá wa Láǹgùà Owódé. Jòkó gbogbo àwọn àfáà wa Lágbàjì. Alhamdulillah. Ájì Zulu ni mo rí yìí. gbogbo ẹ̀yin agbàbàrà bàbàrà ẹ dákun ẹ mọ́sà gbà fún wa ẹrù lágàkà. Bàbá mi kú dí. bàbá mi kú dí. Bàbá ń jòkó lẹ̀. Alhaji wa Mujahid Nakuri. ilẹ̀ yìí kún mọ́ríyàwó Alhaji wa Ìkẹ́sàká. Àdúrà náà ni bàbá ó ṣe jàre. mo fi wọn kí gbogbo ẹ̀yin ìyá wa. bílẹ̀ yìí ṣe kún tó. Afakumullah. kò sí ní tí gbogbo wa wá ṣe ju pé àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látara ẹni wa. Allahu akbar kabira. Sheikh Abdullah Ọlọ́runkẹ́mi Arádẹ̀mí Babalajisan Alubarika. gbogbo ajis adamallahu hayata. Adamallahu hayata. gbogbo ajisan lápapọ̀ akíwa kú oríire. Alhamdulillah. àwa darí ẹ̀ sórí àwọn ọkọ àtìyàwó mẹ́tẹ̀ẹ̀ta. ẹ pẹ̀lẹ́ kú oríire o. ìjọ tiyín lónìí alibarika yín Ọlọ́run ó jẹ́ ọ̀pọ̀. Àmín. àáfàá ní gbogbo wọn bẹ́ẹ̀ ṣe rí wọn o. Alhamdulillah. àtọkọ àtìyàwó ká tó pé àáfàá wa àgbàlagbàjì. Ọlọ́run ọjọ́ jàre ọjọ́ ìní oore la máa fi máàkì fún yín. Àmín. àáfàá. Akramakumullahu al-karimu. eléyìí tá à ń ṣe yìí àwa fi Suratul Fatiha lé àdúrà bẹ̀rẹ̀ náà nù torí sẹ́ méjì náà gbélé wa lọ́wọ́. bisimilahi Suratul Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. إن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. láàrin ìṣẹ́jú díẹ̀ bí ẹ bá ṣe pé àáfàá wájà àáfàá irú ìjòkó báyìí bí ń ṣe ń dùn tó yìí àti fàyè lẹ̀ fún wàásí ń bẹ̀ yóò àmọ́ ń gbọ́ jásí pé owó kéwú náà la fi gba bí. Alukurani. owó alukurani ló bí gbogbo ń tà ń ṣe yìí ẹ gbọ́dọ̀ yín ilẹ̀ mọ́ ẹ lálùbáríkà. kẹ́sì fi kún. A'azzu makani fi dunya sariju sabihi wa khairu jalisi fi zamani kitabu. ìtí mo rí pẹ̀lú ìjókòó yìí ni pé àáfàá wa Ọlọ́run wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. ọ̀là àlùbáríkà tí ó pọ̀. yóò dáa fún ọjọ́ jáde dáadáa ó jáde sí. wọ́n ń fi ìjókòó ìní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀wọ́jọ́ àti bẹ̀rẹ̀ láti ijó àìsùn. gbogbo àwọn bàǹbà fà ní wọlé bàbá wa Ọlọ́runkẹ́mi wá kálukú ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ń ṣe wáàsí wọ́n ń ṣàdúà. bá a sì ṣe ń bá a lọ yìí náà lọ́la náà. Insha Allah. bẹ́ẹ̀ ni tá a fi fa àwọn ọmọ yìí lọ lé ọkọ wọn. àdúrà náà la fi kásẹ̀. Insha Allah. bọ́rọ̀ bá wá rí báyìí àfi kíkálukú ọmọ dèédé ẹran rẹ̀ nínú àwọn. bó ti ṣe jáde bàbá. mímọ̀ wá ara mi mo bá bàbá Ọlọ́run mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. a sì bẹ Ọlọ́run fún wọn pé èyí tá à ń ṣe yìí kò ní í jáse mọ́. Àmín. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Rabbi awzini. قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضى وأدخلني
برحمتك في عبادك الصالحين. ẹ̀yin ọkọ àtìyàwó bàbá yín fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni o. رحمكم الله. ọpẹ́ ni bàbá tó bí yín ń dá o. ẹ wo àwọn ìlàrí Ọlọ́run tán kó jọ síbí. ẹ máa jọyìn eléyìí májọ́ tá à ń ṣe introduction. ẹ fi kún ọ. ẹ wò bó ṣe rí. bí ìyàwó ẹlòmíì bá tó báàní yóò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي máa dàlá sáwọn ṣéèkì ti dé. وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. àlùbáríkà yẹn pọ̀. آمين. Alhaji Makuri أونو. Al-Mujahid. قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي ọpẹ́ náà lẹ́ ń fò ní dátẹ́lẹ̀. وعلى والدي ọpẹ́ náà ní dìbànújẹ́ pẹ̀lú وأني ògbó أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ọpẹ́ náà ní bàjẹ́. bàbá wa ń jòkó lẹ̀ ní ìṣẹ́jú márùn-ún. wọ́n jókòó. Ọlọ́run ṣe gbogbo orú eléyìí ntá nábì ní wínú. قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ẹ gbogbo ń tẹ̀ ń ṣe bọ̀ wá látijọ́ yìí ẹ̀ fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. ọba tó wá ṣe bó ṣe ṣe yìí Ọlọ́run ọjọ́ ọjàre yóò dákun kò ní jẹ́ àfìbànújẹ́ gbẹ̀yìn ẹ̀. àmín ẹ̀yin abiyamọ mẹ́sàn mi tẹ́ bá wà ń jókòó. gbogbo wa tá a wà ń jókòó láti jẹta àná òní tọ́lá kankan yé wa à á fẹ́ràn ọmọ ni dígà. ọ̀n bẹ́ẹ̀ ń jókòó lẹ̀. قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي. ìdẹ̀rọ̀ Ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún yín lẹ́ ń dúpẹ́ yìí. وعلى والدي. ó wá ṣe bẹ́ẹ̀ fún àwọn tó bí yín ẹlòmíì wọ́n wá pé kòkò nínú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. وعلى والدي. kọ̀ wá pé ọmọ jẹ́ èèyàn àmọ́ wọ́n mọ tírèsì rẹ̀ wọn ò ní rí tírèsì kan àwọn tó bí ń bẹ́nu àwọn hírò láyé. ẹ̀yin oníwèé tẹ́ wà ń bí tẹ́ kàwé ní 70s 80s ẹ kàwé kan tán pè ní Chinua Achebe Things Fall Apart. inú òun ni wọ́n ń pè ní Okonkwo. ṣé wàá rí bàbá tó bí inú ka bàbá tó bí ọ̀lẹ ni èèyàn yẹ̀yẹ́ ni. láwùjọ. yóò ti já àwọn àgbà oníwèé nú báyìí. wọ́n wá máa fi sọ pé ní kò sí ntọ́lọ́hún ò lè ṣe ọyọ Okonkwo lára. Allahu akbar. inú ka. وعلى والدي. ọwọ́ ayọ̀ Okonkwo wá jẹ́ hero. ńgbà Ọlọ́run ó tún wá dán wò ó tún wá yan ọ̀lẹ ọyọ ọ̀lẹ lára ẹ̀ ń wòye. وعلى والدي. ọ̀sọ̀ ṣàánú ẹ̀yin ó ṣe é lérí bàbá wa Rádẹ̀mí. وعلى والدي وأني أعمل صالحا ترضاه. wàá ní àmọ́là sọ́ọ̀lì à ń tàdídọ́kù ọmọ wọ̀nyí. àfa Abdulrasheed. أعمل صالحا ترضاه. àwọn àfa pọ́njòkó ló jẹ́ kí náà fẹ́ kéré.
a ní àmọ́là sọ́ọ̀lì à ń tàrọ̀dọ̀ wá ní tọ́lọ́hún mú jáde fún yín lára àwọn ọmọ wọ̀nyí. àmọ́là sọ́ọ̀lì à ń lè fi wá wò wọ́n pé àwọn àwo láfikún yín ní padà síbẹ̀ wọn mọ́ ẹ̀yin ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí ẹ̀yin ọkọ tí bàbá wọn fi yọ̀ọ̀dá fún yín. وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. àbí ọlọ́run fún yín wá àdìgí níbi rahmatika fi ibadika salihin ọlọ́run ó tì yín wọbi tẹ̀ ẹ̀ràn kan ni òun náà ní kẹ́ wàá nù kẹ́ ọlọ́run. Àmín. ń bira mi láti jó pé àkúlù أكرمكم الله. àkúlù fíta àjùbì yálé ìtàṣẹ̀rí. أقول من التعجب تشعري. aṣòhádùn ọlọ́run kẹ̀mí àmújáwá. أزهاد الله كم أمجواد. أقول من التعجب ليت شعري. àwo tẹ̀mí náà sí fún yín nù. أقول ń wí báyìí. من التعجب ليت شعري. aṣòhádùn ọlọ́run kẹ̀mí àmújáwá. أزهاد الله كم أمجواد. zaidu lọ́lọ́run kẹ́mi ni àbí olówó tí ń display owó torí a gbọ́dọ̀ máa wá èsì fún gbogbo èèyàn tí ó béèrè. أزهاد dákun نعم. zúdù إيه kìí ṣe pé àwọn tí wọ́n ṣe zúdù ọ̀làsìkí tí wọ́n lò nínú àáfàá tọ́lọ̀ ń fún lówó làlájẹ́ àgbà àmọ́ tòun tí owó wọ́n rí ìmọ̀ lókè wọ́n wá tẹ owó mọ́lẹ̀ wọ́n fi. lásìkò tiwọn nínú àwọn tọ́lọ̀ ń kẹ́ni bàbá Sheikh Adam. رضي الله عنه. tòun ti bẹ́ẹ̀ wọ́n gbójú kò lára owó òun ń dáhùn nsàlẹ̀ ìmọ̀ ni wọ́n rù. أزهاد الله كم أمجواد. sáyidì lẹni ó ní nǹkan tí ọ̀wá wò ó ẹ fi humbleness ẹ fi ra kálù. ìwà wàláhì bí mo ṣe dúró yìí ó yẹ kí n wà l'Àbújá. ọmọ mi tọ́jọ́mọ kéwù mi tọ́jọ́mọ mi láti primary ń ṣe ìyàwó njọ ẹ mú invitation wá kò ṣeé sọ torí kíni ìwà. أزهاد mo sì ní wọn máa sọ fún yín. الله كم أمجواد. أزهاد الله كم أمجواد. ẹ rí zúdù ni òkú ò ìṣe báyìí ìṣe gbogbo ń tá a ṣe yìí kò mú ipò lẹ́mìí wa lóníwà jẹ́ lẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run ẹgbẹ́ ọ̀rọ̀ lérí. لا إله إلا الله. ẹgbẹ́ ọ̀rọ̀ lérí ìmọ̀lẹ́ yọ̀dá kọ́ máa rán ọ̀rọ̀ níṣẹ́. لا إله إلا الله. ẹ keep it up. أبي حب البنات بذلت مالا. sẹ́ńtì torí ìfẹ́ àwọn ọmọbìnrin torí ìfẹ́ àwọn ọmọ yín náà lẹ́nu gbogbo owó tẹ̀ ń ná yìí sàárà tẹ̀ ń ṣe káàkiri. بذلت مالا غفيرا. à ń gbọ́ làbárì wọ́n ń sọ fún wa ní táwọn èèyàn ń rù wá fún yín ẹ̀yin náà sì ń rù fáwọn èèyàn ẹ lọ́ọ́ gbé màálùú fún lágbájá bẹ́ẹ̀yẹn bá wá kí yín kù palẹ̀ mọ́ ẹ sì kó nǹkan sẹ́yìn búùtù ẹ̀. بذلت مالا. mo ní ọ̀kan bẹ́ẹ̀ nú àwọn olórin Nàìjíríà tí ń kí ẹnìkan ó ní òun ò tí ì ríru olówó ò ní rí owó tí wọ́n ń ná fún un lójú àgbo gbogbo ẹ̀ ló kó fáníkì láyé. بذلت مالا غفيرا لاتباع يا عماد. owó tẹ wá ná tọ́pọ̀ yìí lítìbáì torí tẹ̀lé súnà nábì mọ́. يا عماد. káwọn ọmọ wọ̀nyí ọmọ pé ilé àfáà tí wọ́n yà wọ́n rí bí yà. الله أكبر. دعوت الناس لبوك بداعي جنوبا مغربا صاحي عباد. bàbá
دعوت الناس gbogbo ayé lẹ pè yìí. لبوك بداعي gbogbo ayé lẹ ránṣẹ́ sí yìí لبوك بداعي kálukú wá ń dáhùn. جنوبا ẹ pè yàn láti ilé ìbò wọn wálé janub. مغربا ẹ pè yàn láti magribi wọn wáyé ẹlù. صحيح عناد sọ́hìn ẹ̀pọ̀ rẹ ìnádùn àtẹni tí ọ̀fẹ́ yín gbogbo kálukú ló wà. جنوبا مغربا صحيح جنوبا ẹ̀pìlẹ̀ orin ni yọmọ dá sí ni. برغم تشدد لأحوالكم àlùbáríkà ọ̀la ṣáájú ẹ̀dá ẹ̀ ní fi pìtàn. برغم تشدد لأحوالكم ẹni tí iná kọrí iná bílí mu kọ́ra ni yẹ̀kìtàdì bẹ́ẹ̀ bá ti rí yẹn tí ń sọ̀rọ̀ ẹ bí wọ́n jọra wọn ni. برغم alájí wa Ummul Kadiri yóò mọ dá sí ni. تشدد لأحوالكم dákun ẹ bá ń gbọ́ أكرمكم bí الله bọ́níwákà ń bá ń ṣèyàwó ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ kiri fóònù lẹ́rìí bọ́mọ kéwu ẹgbẹ́ wa àfa àtọ́jú àwa lọ táwa wà ń sàlẹ̀ rẹ̀ ó yẹ kí kéwu ó dùn. أكرمكم الله dàótà náà sà ẹ wá pé gbogbo ayé. دعوت الناس لبوك بداعي ọlọ́run jẹ́ máa wà dáadáa. مغربا صحيح عناد ayakumullah. دعوت الناس لبوك بداعي àwọn tí wọ́n dáhùn làbáwòkà bìdáì. دعوت الناس لبوك بداعي lọ́rẹ̀ kọ̀kọ́ ní olówó lọ́mọ náà. دعوت يوم الداس. الناس لبوك بداعي dàótà náà làbáwòkà bìdáì. دعوت الناس لبوك بداعي جنوبا مغربا صحيح عناد sọ́ọ̀hì ẹ̀pẹ́ ọ̀rẹ́ wáyé náà àtẹ̀ntí òpè kí ni wọ́n ń ṣe. دعوت الناس لبوك بداعي aládàngbá yọmọ dá sí. دعوت الناس لبوك بداعي جنوبا مغربا صحيح عناد جنوبا مغربا صحيح عناد دعوت الناس لبوك بداعي جنوبا مغربا صحيح عناد ntọ́ gbé dáhìyà tó gbé olóyè bàbá ọba lọ. برغم تشدد لأحوالكم ẹ dákun ẹ ṣe ṣéwù. شيو لنصر الدين يا جسا قوادو ajá àjíṣà ibi tí ń lọ rèé ẹ ṣe أكرمكم الله Sheikh Al-Fulani. لنصر الدين díìnì. لنصر الدين يا أجسا قوادو yá ajísà قوادو kọ idù mubalaga rẹ̀ nu. قوادو لنصر الدين يا أجسا قوادو alájà àjíṣà fẹ́ sẹ́ni gbogbo ríhun kò sí ní tí wọ́n ń torí ẹ̀ wá fa aláyé wọn ìwà lẹ́ fi ra wọn. لنصر الدين يا أجسا قوادو bàbá ìmáàmù aládé mi. لنصر الدين يا أجسا قوادو ọ̀kan ń bẹ tọ́ka àfa yìí kí ló parí rẹ̀. أكرمكم الله ربي àrọ fàyà. فكن ربي fàkúrọ̀ لعبد الله حسنا لعبدالله حسنا. أكرمكم الله لعبدالله حسنا. alájà alákùnrin أكون ربي لعبد الله حسنا ربي أكون ربي لعبد الله حسنا bàbá tí ń rí bàbá ọlọ́run kẹ́mi á rí wọn lẹ́gbẹ̀ẹ́. فكن ربي لعبد الله حسنا ọlọ́run bá fi sọ rẹ̀ sọ. فكن ربي لعبد الله حسنا àná rẹ̀ mọ̀nù wàlá yákìdóró. ولا تكدر لأسرته ودادا níparí
níparí afakumullah. gbogbo ẹbí yín lè máa wá tẹ̀léra yín kí ọlọ́run ò ní jẹ́ bí náà dàrú ẹ wá gbọ́ báyìí. ẹ̀yin ọmọ gbogbo ẹ̀yin ìyàwó àtẹ̀yin ọkọ à ń wí njọ́ náà pé bàbá tó bí ìyàwó wọn fi wọ́n lé yín lọ́wọ́ wọn ò sì wo bẹ́ẹ̀ ṣe jẹ́ wọ́n á dọ̀wọ́ yín lónìí o ìfẹ́ ọmọ ọ ni bàbá wọn fi ń ṣe tí ń ṣe àhànáfù àwọn àfa àhànáfù àbẹ tábíù ni àmọ́ ànábì ròyìn ànáfù kalẹ̀ ànábì ní ha ń bọ̀ sọlẹ̀ àdábì wọ́n ní alátòlímọ́ báraka kọ̀mọ̀dúdú akramakumullah. báwòfèk alẹ́ àhànáfù ẹ dákun ẹ̀yin ìjọ ń ṣe ọlọ́run àsìkò Muawiya lọ́sàáyé ó ní làákàyè púpọ̀ Muawiya wa ní ẹ lọ ké sí àhànáfù wa ṣe akramakumullah. yóò máa dá sí Dr. Murtala. fakun rabbi li abdillahi hisna. dákun tẹ́ ń sọ̀rọ̀ sí. ọba ni ẹ lọ ké sí àhànáfù wa má takulu anil awlad. ìdí àhànáfù kí ló wí nípa ọ̀rọ̀ ọmọ wa ni imadu zuhurina. la ilaha illallah. dákun kó lọ́dọ̀ wọn ìyá dáadáa yìí. humu imadu zuhurina. àwọn ọmọ tẹ́ ẹ rí wọn imadu zuhurina. àwọn láfẹ̀yìntì bàgbà bá dé. wasimaru kulubina. àwọn lè sọ ọkàn wa dàgúmà. wakurratu uyunina. wakurratu uyunina ìtutù ojú wa nù o. bihim nasulu ala a'daina. bí nasulu aláàdá yìí ná àwọn ni ó máa jẹ́ àwa tí táwọn tó fi ní ráyè dọ́dọ̀ wa. wahumul khalafu minna liman ba'dana. àwọn láàfin gbẹ̀yìn ayé ọmọbìnrin àbàbàrà ọmọbìnrin ni gbogbo ń tẹ́ rí tí àbàbà wọn ṣe yìí torí ìfẹ́ wọn ni o. akramakumullah. humul khalafu minna liman ba'dana. gbogbo bọ́lá ń ṣe sànàbí Muhammad tó ẹ̀rọ̀mbó rẹ̀. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìtọ́lọ̀ ń fi pẹ̀kun ọ̀rọ̀ ẹ̀ òun náà ní pé obìnrin ló fi gbẹ̀yìn ọ̀dọ̀wọ́ yín o. fakum lahum ardan dalila. mo sọ̀rọ̀ tọ́pọ̀ ọjọ́ tá à ń ṣe introduction. ẹ sì dé. akramakumullah. kẹ́ ẹ mójútó wọn lónìí wọ́n ń ṣe official handing over lẹ́yìn lọ́wọ́ lónìí. bàbá ìkúdí. mẹ̀kúdì. wọ́n ti dé. Allahu akbar Mẹ̀kúdí. kabira. fakun Mẹ̀kúdí nínú. rabbi. Barakallahu fikum. kun rabbi. bàbá Sàrùmí. fakun Unlimited rabbi. Yóò máa dá sí. li abdillahi hisna. ẹ lọ kọ́pílẹ̀tì bàbá Sàrùmí bọ́mbà tó bàmbà. kun rabbi. li Ẹ̀yin abdillahi lẹ́yìn. hisna. àfà yìí kum ẹ dákun bọ́lọ̀ ń ṣe mú jòkó yìí wá nù. lahum ardan ọ̀dọ̀wọ́ yín dalila. ẹ̀yin ọkọ ṣẹ̀wárí ẹ̀yin ọmọ today you are stepping forward. níparí nù. ẹ̀yin méjèèjì ẹ̀yin ọkọ ṣé àdí gbogbo ohun tẹ̀ ń ṣe ń bí nísìnyí tì torí káṣe ń táyé ń ṣe ni wàdìkúrú máa yù tìlá fíìbù yù ti kùnà Ẹ̀yin ẹ máa ìyàwó. rántí ń tẹ̀ ń ṣe ń lé yín o ẹ̀yin ìyàwó ẹ ní pẹ́ nísìnyí tẹ́ fi gba ìjà tó. bọ́lọ̀ ń bá kọ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀wọ́ yín ẹ ṣe wọ́n dáadáa ẹ ṣe dáadáa both of you gbogbo yín ẹ̀ ń step forward lónìí step forward. STEP as you are stepping forward make sure you sleep together. ẹ sì ti mẹ́mẹ́ nù. Sleep together. askunuhunna min haythu sakantum min wujudikum. ẹ sì ti mẹ́mẹ́ sleep together. Sleep together. ẹ jọ máa sùn. T make sure you talk together. níbi step. ẹ máa sọ̀rọ̀ èmi ebóbìnrin sọ̀rọ̀ ó sì tètè ṣubú. ó máa bá wọn sọ̀rọ̀ ni ó lè fún ọmọràn mẹ́wàá kó gba mẹ́ta kó gba márùn-ún. sọ̀rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkàyàtì ní ṣẹlẹ̀ tó ṣe pé
àwọn ìyàwó ń ṣe ọlọ́run ló fún un ní solution. Àkìlọ̀ fẹ́ wọn ó ṣe tó ń dààmú mo fẹ́ wọn fárí ni má sọ ọ́ lẹ́nu mọ́ pé tí a máa fárí lójú wọn ó sì máa fa talk together. Tí mẹ́mẹ́ nù. Ẹ̀yin obìnrin náà ẹ máa fi àwọn àṣírí hàn ọkọ yín àwọn ẹ̀yin ò lè mọ gbogbo àṣírí ọkọ yín àmọ́ àwọn ò gbọ́dọ̀ mọ̀ gbogbo tí. Ẹ má rò pé nítorí pé àáfàá ni bàbá mi ẹ mọ ìṣẹ̀mí ayé tí bàbá yín ń lò wọn ò rí tẹ̀mọ́lẹ̀ láfi ń rí ń ta pé èèyàn re ni wọ́n. Àwọn kan bẹ kò sí tó lè tẹ́mtì wọn ò béèyàn bá ti dá a bá ní bàjá á sì lè jìnnà sí i. A ti ẹ̀sẹ̀ jà kí ni ọ̀pọ̀ awakọ̀. kò sí ti ọ̀pọ̀ akọ ahasidu mi na bọ́nà. Tí. Inna fika nuhusinu. The next one is E. Make sure you hit together. Ẹ jẹun pọ̀. Gbogbo nǹkan náà ẹ máa fi jẹun pọ̀ ẹ jẹun pọ̀ and the last one is P. Mo ti rí ẹ jẹun pọ̀ wà á ṣìrì hùnà. Wa ashiruhunna bil ma'ruf. Ẹ bá wọn ṣe dáadáa. Bó ṣe rí nù. With the last one is P. Make sure you play and pray together. Ẹ máa kírun pọ̀, ẹ máa ṣàdúrà pọ̀, ẹ máa ṣeré pọ̀, ẹ máa ṣe gbogbo nǹkan pọ̀. Tínú bàbá yín ó fi máa dùn sí yín pé òun rí ayé wa. Àyè kájú kò lára ọmọ o. Àyè kájú kò bá a ṣe wá ní kájú kò òun náà ní gbogbo yín di ọmọ bàbá ọlọ́run kẹ́mi lónìí ọlọ́run jẹ́ lálùbáríkà. Fún àsìkò yìí tó short abẹ́ ọlọ́run. Ó dàdúrà ó dákun ẹ tẹ́wọ́ nítorí ọlọ́run fún bàbá àgbà ọlọ́run kẹ́mi aládẹ́bí. Gbogbo ńlá káyì yóò mọ ron tí mò ń ròyìn. Èmi náà ni gbogbo ayé pé lérí ẹ̀ lónìí kí ni ó gbẹ̀yìn ẹ̀. Wọ́n ti gbọ́. Àdúrà mẹ́ta la ṣe fún yín lèmi sì ṣe fún gbogbo ẹni tí ó bá ṣe náwó. Mẹ́ta. Ká tó ṣe adájọ́ nù mọ̀jọ́ pé ẹ yẹ. Ọlọ́run gbà. Bá ń ṣe lọ́wọ́ ogun ẹ má lùlù ẹ má jó ṣe rí lù táwọn oníṣẹ́ àtijọ́. Kálukú ni wòran látẹ̀kan. Ẹlẹ́ẹ̀kẹta bàbá wa parí rẹ̀ mọ̀jẹ̀ akàn yín. Òun ló le jù. Kí bànújẹ́ ọmọ gbẹ̀yìn ẹ̀. Fún bàbá wa àgbà ọlọ́run kẹ́mi. Ọgbà ẹ̀bẹ̀ ni a lè torí pé bákan lẹ rí pẹ̀lú ọlọ́run ká má fi bẹ̀ lọ́run kí lẹ̀ ń ṣe Ìsìráfílù àti Míkáílù. Wọ́n pàdé ọlọ́run rán wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n wá pàdé ń sánmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọn méjèèjì wọ́n ń sọ̀rọ̀ wọ́n wá ń sunkún ohùn wọn wá bu àlẹ́ àrà sí. Ọlọ́run ní àwọn àwọnù amọ̀nàbí ní Ọ̀yọ́ Jìbìrìlù àwọn àwọnù wọn láwọn Ìsìráfílù àti Míkáílù ni kí ni ń ṣe wọ́n lé àwọn sunkún ni ẹ lọ́ọ́ kó wọn wá. Wọ́n wá dé kí ni ń pa yín lẹ́kún wọ́n ní kọ̀dọ̀ àk. Ìdájọ́ nàkàṣà kọ̀dọ̀ àkà ìdájọ́ rẹ̀ náà ní ń pa wá lẹ́kún kí ni ń pa yín lẹ́kún bí ìdájọ́ mi wà kọ́dẹ̀ alimtu mama anabi dọ̀lámi lílà àbí ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mi ìsàlábòsí wọ́n là mọ̀ pé ìsàlábòsí kí wọ́n á ní ń pa yín lẹ́kún bí ọ̀rọ̀ mi wọ́n ní nàkàṣà likur àlìbú òdàbá àdàlìkúrìbì. Ayyakumul karim. Ìtì ń bà wá lẹ́rù ni pé kéèyàn ó súnmọ́ pẹ́kípẹ́kí lónìí nísìnyí kó sì bára rẹ̀ pọ̀ òun jìnnà sí ọ lọ́la kò tó sẹ̀ rẹ̀. Ọlọ́run níbi ìtani wọ́n níbi ti ṣètánì. Allahu akbar kabira. Bẹ́ẹ̀ ṣe súnmọ́ lónìí tí kálukú pé ọ̀dà gbogbo tí ọjà yín bọ̀ tí òfin ní rí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run níjọba yín. Àmín. Ọ̀gbẹ́ni ọba ṣe àmín yóò rí bẹ́ẹ̀ fóun náà. Dákun bá ń ké fún wa àyà mẹ́tẹ̀ẹ̀ta ké fún wa ẹ tẹ́wọ́ yín. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahi. Ẹ dìde. Rahmanir Rahim. Ẹ̀yin àfáà wa ní àfáà wa àgbàlagbà jì gbogbo ẹ̀yin àfáà wa. Wallahu alladhi la ilaha illa hu. Alimul ghaibi wash-shahadati wal rahmanur rahim. Èmi ọmọ tí àwọn alájà àgbà rí ń pẹ́ tí wọ́n máa ń lo àyà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì wí pé àáfàá mi lọ sọ fún mi bẹ́ẹ̀. Gbogbo ntẹ̀yẹ́ lò kó gbé wájú bàbá yín tí wọ́n ó kéènù. Allahu akbar. Wallahu alladhi la ilaha illa hu al-maliku. Ẹ máa dàníyàn pé Ọlọ́run má jẹ́ bàbá wọ́n kàn bànújẹ́ lára wa. Aliku
ọlọ́run jẹ́ wọ́n sábàmọ̀ pé wọ́n ṣe yìí. السلام kọ́ wa bùn yín lọ́mọ àlùbáríkà. المؤمن kọ́lọ̀ yín ọmọ wa rọrùn sí. المهيمن bá fi ṣèyàwó àwọn àbúrò wọn kẹ́yìn náà ó ti di bàbá rẹ̀ kí ẹ máa kú dáadáa wò. العزيز àdìsàn ò ní bàjẹ́. الجبار fẹ́ràn ọlọ́run lára yín ọlọ́run ojú orí bẹ́ẹ̀ fóun náà. المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور làwùlẹ̀ àsìmọ́ له الأسماء الحسنى gbogbo ẹ̀yin ìlànà يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. bàbá àlùbáríkà tó ṣe bàbá ọlọ́run kẹ́mi ilẹ̀ bàbá aládẹ̀mí dákun bàbá ń bẹ jọ jàre dákun má jẹ́ bàbá náà ráyè tó. àmín àmín kí dákun wọ́n Ọlọ́run. síra dáadáa Àmín. kí wọ́n sìn wá jìnnà àwa ni ojú àsìn wọn jálẹ̀. àmín àmín. subahana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. MC. ẹ ṣé o adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa adúpẹ́ ọlọ́run ajá rí yín pẹ́ chief missioner Ansaru Islam Society of Nigeria adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ajá rí yín pẹ́ èyí tó kàn nísìnyí òun náà ní pé invite chairman wa kí àwọn náà wá sọ̀rọ̀ ráńpẹ́ fún chairman's opening remarks. Distinguished guests, ladies and gentlemen, we're going to be inviting our chairman to come forward for the chairman's opening remarks. That is the next activity on the program. Immediately after the chairman's opening remark, we're going to be moving to the cutting of the